wá ṣe ju tẹ́yìn náà ṣe lọ tẹ bá ń fún wọn ní 10,000 and then so ẹ tẹ bá fún 10,000 ẹ má fún 10,000 mọ́ tabadélẹ̀ lérí lágbára Elédùmarè gbogbo wa máa rọ́wọ́ yọ. Nàìjíríà ni kò jẹ́ káwọn tó wà nílé rọ́wọ́ yọ lẹ́ṣẹ̀ ń bullshit àwọn tó wà nílé. Tí Nàìjíríà tó bá jẹ́ pẹ̀lú tó ń ṣiṣẹ́ tó jẹ́ káwọn ọ̀rọ̀ yọwọ́ rẹ ẹ máa send owó sáwọn èèyàn nílé. Mọ̀mísí tèmi máa ń send owó sáwọn èèyàn back in the days ní UK ni. Nàìjíríà ló jẹ́ ká máa mọ crayfish bend ni. Gbogbo àwọn tó wà nílé ẹrù pé wọ́n fẹ́ ṣiṣẹ́ ni wọ́n fẹ́ ṣiṣẹ́. Nàìjíríà ni kò jẹ́ kọ́ ríṣẹ́. Ìyẹn náà ni gbogbo jágbajàgba tó pè rẹ̀ ní Professor Moyo tó ń sọ kábàkábà tó fi sọ lóyè terrorist kalẹ̀. Nàìjíríà ni ẹlòmíì tó bá ti send $100 sáwọn èèyàn nílé ẹ fẹ́ gùn wọn gàràgàrà. Nàìjíríà ló ní ká wá mọ tó dé ni. Ṣé rò pé àwọn èèyàn lazy nílé ni? Hard working Yoruba people back to back. Nàìjíríà ló bà economy jẹ́. Nàìjíríà ló sọ gbogbo èèyàn di ẹ̀jẹ̀ fún wa nìkan bẹ́ẹ̀ yẹn. Tolúkálukú wa ní OP account. OP yẹn ló wá jẹ́ kó easy máa ẹ sáré send 5,000 sí mi bẹ́ẹ̀ yẹn ẹ sáré 3,000 sí mi.